bóyá kájọ gbọ́. Àjọkí ìròyìn ti dòde. Bó ṣe ń lọ nílẹ̀ yìí. Oníròyìn ń bẹ nítòsí o. Ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa wo ìkànnì Ajẹ́ra Malifa TV. A kì í pẹ́ ṣe ẹ̀kú ìgbà gbogbo. Lágbára Ọlọ́run bá ní súra wa o, àmì àṣẹ Èdùmàrè. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ jẹ́ ń bẹ̀rẹ̀ lápá bí. Iléeṣẹ́ ọlọ́pàá lólùlú ilẹ̀ wa nílùú Àbújá wọ́n máa ti fi ọ̀rọ̀ léde níbi tí wọ́n sọ wípé ọwọ́ àwọn ti ba àwọn ọ̀daràn eléyìí tó jẹ́ 5 níye lólùlú ilẹ̀ wa l'Àbújá lẹ́yìn tí wọ́n gba owó eléyìí tó jẹ́ 1.2 million naira lọ́wọ́ àwọn tí wọ́n jà lólè. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá lólùlú ilẹ̀ wa l'Àbújá bí wọ́n ṣe fi ọ̀rọ̀ náà léde níbi tí ọ̀gá ọlọ́pàá l'Àbújá ìyẹn Haruna Garba tó ṣe fìdí òdòdó múlẹ̀ fún àwọn oníròyìn ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday àná. Níbẹ̀ ló ti ń sọ wípé ọwọ́ àwọn tó àwọn tí wọ́n jẹ́ afurasí eléyìí tá a mọ̀ sí one chance operators eléyìí tó jẹ́ wípé adigunjalè ni wọ́n, ṣùgbọ́n bákan náà wọ́n tún wa àwọn ọkọ̀ eléyìí tí wọ́n yóò fi gbé èrò. Gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá Garba bó ṣe fìdí ìròyìn múlẹ̀, ó ní ọwọ́ àwọn tẹ èèyàn tó jẹ́ 11 níye eléyìí tó jẹ́ pé àwọn náà pẹ̀lú àwọn tí wọ́n máa ń fi ọgbọ́n gbé èrò pẹ̀lú èròǹgbà wípé wọ́n jẹ́ awakọ̀ èrò, ṣùgbọ́n tó jẹ́ wípé adigunjalè ni wọ́n, eléyìí tí wọ́n pè ní one chance robber. Gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé síwájú sí i, wọ́n ní ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Bryce Ezekiel àti ọ̀rẹ́ rẹ̀ ohun tí wọ́n pe orúkọ rẹ̀ ní Rose Augustine. Òun ni àwọn tí wọ́n jẹ́ one chance robbers yìí tí wọ́n gbé lójú òpópónà, ìyẹn ojú òpópónà tí wọ́n pè ní Mogadishu, eléyìí tí wọ́n ní wọ́n lọ sí Kubwa, ìyẹn ní olúùlú ilẹ̀ wa ní Àbújá. Eléyìí tó jẹ́ pé wọ́n ní wọ́n gbé wọn gba ọ̀nà kan eléyìí tí àwọn tí wọ́n jẹ́ èrò ọkọ̀ náà ò mọ̀, tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ gba owó eléyìí tó jẹ́ 482,000 naira lọ́wọ́ ọ̀kan lára wọn. Ẹnì kejì ni wọ́n gba 387,500 nínú àpò ìfowópamọ́ rẹ̀. Ní gẹ́lẹ́ tí àwọn èrò yìí mórí bọ́ lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ adìyàmọ́ra eléyìí tó jẹ́ ọlọ́kọ̀ adigunjalè tá a mọ̀ sí one chance robbers rí, ló jẹ́ wípé wọ́n mórí lọ sí iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ní Àsokoro. Níbẹ̀ ni àwọn ọlọ́pàá náà ti gùn lẹ́nu iṣẹ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ, bẹ́ẹ̀ ni ọ̀gá ọlọ́pàá fi ọ̀rọ̀ náà léde pé pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ ọmọ ogun ilẹ̀, òun ló jẹ́ kí àwọn rí àwọn ọ̀daràn náà mú lè sí ọwọ́ wọn ba 5 lójú ẹsẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi orúkọ àwọn tí wọ́n jẹ́ afurasí náà léde, Ogbona Nwozu, Ndugo Ikechukwu, Amechi Amezi, Felicia Udo àti Adekunle Tayo ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá lólùlú ilẹ̀ wa l'Àbújá ni ó ti tẹ̀ báyìí pẹ̀lú ọkọ̀ eléyìí tí wọ́n pè ní V-Wagon eléyìí tó jẹ́ ti ọkọ̀ ìgboro tí wọ́n fi orúkọ nọ́mbà náà sílẹ̀ ní AA958RYM eléyìí tí ọkọ̀ rẹ̀ jẹ́ búlù. Òun ni wọ́n sọ wípé wọ́n ti gbà lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ afurasí ọ̀daràn náà eléyìí tí wọ́n máa ń wu ìwà gẹ́gẹ́ bí ọ̀daràn lágbègbè náà, eléyìí tí wọ́n ń fi iṣẹ́ ọkọ̀ wíwà tí wọ́n fi bojú, tó sì jẹ́ wípé àwọn alọ́kólóhùn kígbe ni wọ́n tá a mọ̀ sí one chance. Gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá lólùlú ilẹ̀ wa l'Àbújá bó ṣe wá ń fi ọ̀rọ̀ náà léde nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, níbẹ̀ ló ti sọ wípé ó ní ìyẹn nìkan kọ́ ọwọ́ àwọn tún tẹ àwọn tí wọ́n jẹ́ afurasí, àwọn tí wọ́n jẹ́ adigunjalè eléyìí tí àwọn ti ń wá tipẹ́tipẹ́. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀gá ọlọ́pàá tẹ̀síwájú wípé àwọn tún ṣe àṣeyọrí kan ìyẹn àṣeyọrí gbòógì tí wọ́n ti fẹ́ ṣe láti ọjọ́ tó ti pẹ́. Ìyẹn nìkan tó jẹ́ pé adigunjalè gidi tó jẹ́ gbajúgbajà ní agbègbè náà tí wọ́n porúkọ rẹ̀ ní Jelil Yakubu Umar eléyìí tó wà ní agbègbè Àbújá, ó ní ọwọ́ ti tó òun náà báyìí. Wọ́n ní ọjọ́ 4 oṣù kọkànlá ọdún 2023 níléeṣẹ́ ọlọ́pàá pàápàá ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ìjínigbé eléyìí tó wà lólùlú ilẹ̀ wa l'Àbújá ni wọ́n ti rí ọwọ́ tó ẹnìkan tó jẹ́ ọlọ́kadà ní tí orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim Idris. Níbẹ̀ ni wọ́n ní ọlọ́kadà náà ló ti fi ọ̀rọ̀ léde fún wọn níbi tí wọ́n ti ń pò ó lọ́fun yọ̀yọ̀, tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú rẹ̀ pé lótìtọ́ àti lódodo lòun jẹ́ ẹni tó máa ń bá ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Jelil yìí lọ ra nǹkan wá wọlé, tóun sì máa bá ń ṣọ́ ilẹ̀ nígbà tó lè jáde àti ìgbà tí kò lè jáde. Eléyìí tó jẹ́ wípé wọ́n ní ó dúró gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ agbódegbà yẹn fún Jelil Yakubu yìí. Àfúrásì náà tẹ̀síwájú níbi tó ti ń sọ ọ̀rọ̀ níbi tí wọ́n ti ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ wípé ẹnìkan náà tún wà tí orúkọ rẹ̀ ń jẹ́ Da Umar eléyìí tó wá láti ìpínlẹ̀ Katsina. Wọ́n ní ìyẹn gangan ló máa ń fún wọn lé àwọn ohun èlò tó jẹ́ agbára eléyìí tí wọ́n ń lò, ìyẹn bí ìbọn àtohun bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n lẹ́nìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Shehu, òun ló jẹ́ wípé ó jẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè yẹn ní fún oko kan eléyìí tí wọ́n pè ní Grammar Village tó wà níjọba ìbílẹ̀ Tàfá yẹn ní ìpínlẹ̀ Niger. Gẹ́gẹ́ bí ẹni tí wọ́n fi ọ̀rọ̀ pò lọ́fun yọ̀yọ̀ náà bó ṣe tẹ̀síwájú, wọ́n ní afurasí náà ló jẹ́ pé wọ́n rí ọ̀kadà bàjáàjì kan eléyìí tí wọn kò fi orúkọ rẹ̀ sílẹ̀ tí wọn kò gba nọ́mbà kankan sí, tí wọ́n rí gbà
lọ́wọ́ rẹ̀ eléyìí tó kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn olóró léyìí tí ó ti ṣetán báyìí láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá láti lè jẹ́ kí wọ́n rí àwọn tó kù nínú àwọn tí wọ́n jẹ́ afurasí tó ti ń da olúùlú ilẹ̀ wa láàmú yẹn ní ìlú Àbújá. Ìdí rèé tí iléeṣẹ́ ọlọ́pàá lólùlú ilẹ̀ wa l'Ábùjá ṣe wá rọ gbogbo àwọn olùgbé àti àwọn tí wọ́n wọlé jáde yẹn lólùlú ilẹ̀ wa l'Ábùjá láti dákun dábọ̀ kí wọ́n jí gìrì lẹ́nu iṣẹ́ wọn kí wọ́n sì máa fi òye sí ohun tí wọ́n máa ń ṣe nígbà gbogbo àti wípé kí wọ́n ti ṣetán báyìí láti lè gbà kí àwọn àti aráàlú àti òṣìṣẹ́ àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá kí wọ́n lè máa ṣiṣẹ́ pọ̀ kí gbogbo nǹkan kó lè lọ dáadáa kí ọwọ́ kó lè túbọ̀ gba gbogbo àwọn tí wọ́n jẹ́ kọlọ̀rọ̀ sí àwọn ọ̀daràn tó wà ní agbègbè wa lólùlú ilẹ̀ wa l'Ábùjá àgàgà. Ìpínlẹ̀ Ògùn ní eléyìí o níbi tá a gbọ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wọ́n mà ti rọ́wọ́ tó obìnrin kan eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Esther Ojukwu ọmọ ọdún 21 eléyìí tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó pa ọmọ bíbí inú rẹ̀ eléyìí tó ṣẹ̀ṣẹ̀ bí ìyẹn ọmọbìnrin jòjòló eléyìí tí wọ́n ní ó bí ní agbègbè Sango ní ìpínlẹ̀ Ògùn. Ní ọjọ́ Àìkú Sunday la gbọ́ wípé àwọn olùgbé agbègbè kan tí wọ́n pè ní Oyèdé Avenue Plaza yẹn ní ìlú Sango gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ olùgbé agbègbè náà ṣe sọ wọ́n ní àárá fún wọn sí obìnrin eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ojukwu yìí wípé òun ni ó ṣẹ̀ṣẹ̀ bí ọmọ ní àdúgbò náà pẹ̀lú ìgbàgbọ́ pé ńṣe ló gbé ọmọ náà pa títí tẹ̀mí tó fi bọ́ lẹ́nu ọmọ náà. Wọ́n wá tẹ̀síwájú wọ́n ní nígbà tó máa fi ọmọ náà sọnù ó gbé sínú àpò ó sì sọ pẹ̀lú aṣọ sẹ́gbẹ̀ẹ́ kan yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú ìròyìn yìí wọ́n ní nígbà tí òórùn kò jẹ́ kí wọ́n gbádùn ní agbègbè náà ni ló jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ olùgbé agbègbè náà kí wọ́n tú síta láti lè wá ohun tó ń fa òórùn eléyìí tí kò tẹ́ wọn lọ́rùn tó wà ní agbègbè náà kó tó di wípé wọ́n padà rí ọmọ náà wípé ó ti nà tọ̀tàn ó sì ti jẹ́ Ọlọ́run bá nípè nínú àpò eléyìí tí wọ́n fi aṣọ wé náà tí abúlékọ yìí tó sọ ọmọ náà sí. Ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ olùgbé agbègbè náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Ògúnmúyìwá òun ló mú ẹ̀sùn ọ̀rọ̀ yìí náà lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Sango Ọ̀tà láti fi tó ọlọ́pàá létí wípé ohun báyìí ń ṣẹlẹ̀ ní agbègbè wọn. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe wá ṣe ìwádìí síwájú sí wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ wípé ọmọbìnrin náà bóyá ó ní àìsàn eléyìí tó jẹ́ pé ti ìjírí eléyìí tí àwọn ènìyàn máa ń pè ní skọnskọn bóyá ìyẹn ló fà á tó fi gbé ọmọ náà tó fi wé mú aṣọ tó sì gbé sẹ́bàá ọ̀nà gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn yẹn Ọmọlọ́lá Òdútọ́lá bó ṣe fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní ní báyìí pé obìnrin náà ti wà ní iléeṣẹ́ ọlọ́pàá níbi táwọn sì ti ń ṣe ìwádìí ohun tó fà á gan tó fi mú ọmọ rẹ̀ eléyìí tó yẹ kó máa tọ́jú tó fi ṣe ikú pa á. Wọ́n wá tẹ̀síwájú wọ́n ní àwọn ti gbé òkú ọmọ náà lọ sílé ìwòsàn eléyìí tí ó wà ní Ifọ̀ ìyẹn Ifọ̀ General Hospital láti lè ṣe àyè. Ìpínlẹ̀ Ògùn ni ìròyìn eléyìí sì dá mi dúró sí níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n ti fi ọ̀rọ̀ kan léde gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní tá ò bá gbàgbé wípé iléeṣẹ́ ọlọ́pàá láti nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn ni wọ́n ti ń wà á kò pọ̀ láwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yẹn nílùú Ìṣàgámù yẹn níjọba ìbílẹ̀ Ṣàgámù eléyìí tó jẹ́ ọ̀kan nínú ìjọba ìbílẹ̀ Ògùn tó wà ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú ọ̀rọ̀ náà wọ́n ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ yìí ló jẹ́ wípé ní ọjọ́ kan eléyìí tó jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá wọ́n ní wọ́n bọ́ sí òde láti wá ìyanjú sí ọ̀rọ̀ ìpani nípakúpa tó ń wáyé láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yẹn ní agbègbè Ìṣàgámù náà. Wọ́n ní ní ọjọ́ 18 oṣù kọkànlá ọdún 2023 níléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí àti ohun tí ó ní ṣe pẹ̀lú ohun tó fà á gan tí àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí fi ń kojú ara wọn. Níbẹ̀ ni ọwọ́ ti bá ẹnìkan eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Òdúyígà Ṣèyí Samson ọmọ ọdún 39 ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Gbénga Adégòkè ìyẹn tí wọ́n sọ wípé ìyẹn gan jẹ́ ògbólógbòó nínú ẹgbẹ́ kan tí wọ́n jẹ́ Bùkáníà. Níbi ìfọ̀rọ̀wọ́rọ̀ pẹ̀lú Ṣèyí àti Gbénga ló jẹ́ kí wọ́n mọ̀ wípé lóòótọ́ àti lódodo ọmọ ẹgbẹ́ òkùnkùn ni àwọn tí wọ́n pè ní Bùkánà àti Ààyè Confraternity eléyìí tí wọ́n ní Ṣèyí eléyìí tí ó fi ọ̀rọ̀ léde wípé láti ọdún 2015 lòun ti wà lẹ́nu rẹ̀ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn bí wọ́n ṣe wá fìdí ọ̀rọ̀ náà léde ní wọn ló dá tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí àwọn wọ̀nyí kí wọ́n sì wà ní ẹ̀hámọ́ títí tí ọ̀rọ̀ náà yóò fi ṣojú ṣara. Látàrí ìjẹ́ Ọlọ́run ọba nípè nínú ìkan lára àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn eléyìí tí ó wáyé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn oníròyìn lórí ẹ̀rọ ayélujára ti ń gbégiri wípé
iléeṣẹ́ ọlọ́pàá ló ṣekú pa ìkan lára wọn látàrí lílù eléyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí í lù ú, ṣùgbọ́n ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ti wá fi èsì lẹ́sẹ̀kẹsẹ̀ wípé ó ní a mọ ohun tó tọ́ lábẹ́ òfin, a ò sì ní tàpá sí òfin orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ sí ẹ̀tọ́ ọmọ ènìyàn. Wọ́n ní àwọn náà ní ẹ̀tọ́ lábẹ́ òfin. Wọ́n lẹ́ni tí wọ́n ń sọ yìí ló jẹ́ wípé ní ọjọ́ 23 oṣù kọkànlá ọdún tá a wà nínú rẹ̀ yìí ni wọ́n ti gbé e lọ sílé ẹjọ́ gẹ́gẹ́ bíi wípé ó yẹ kó lọ jẹ́jọ́, ṣùgbọ́n wọ́n ní ilé ẹjọ́ kò jókòó lọ́jọ́ náà. Ìdí tí kò ṣe tí ì fojú ba ilé ẹjọ́ láti pé kí ó jẹ́ ẹjọ́ tirẹ̀ nìyẹn kó tó di pé wọ́n dá afurasí náà padà yẹn sí eléwéran lábẹ́òkúta. Ṣèyí ni wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ yẹn ní ọjọ́ 23 oṣù kọkànlá ọdún tá a wà nínú rẹ̀ yìí, eléyìí tó jẹ́ wípé ìyàlẹ́nu ló jẹ́ pé ilé ẹjọ́ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní Ìsàbọ̀ kò jókòó ní ọjọ́ náà, léyìí tí wọ́n fi mú un padà sí eléwéran pẹ̀lú èròǹgbà àti mú un padà lọ sí ilé ẹjọ́ nígbà tí ilé ẹjọ́ yóò bá tún jókòó, eléyìí tó jẹ́ ọjọ́ 24 oṣù kọkànlá ọdún 2023. Ṣèyí ló jẹ́ wípé ní nǹkan bíi àárọ̀ ọjọ́ 24 oṣù kọkànlá ọdún tá a wà nínú rẹ̀ yìí ló jẹ́ pé Ṣèyí ni àwọn ṣàdédé gbọ́ ariwo rẹ̀ níbi tó ti ń pariwo tó sì ń ja eyín tó ń já àwọn èèyàn jẹ. Àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ rẹ̀ yìí ni wọ́n pe ọlọ́pàá tó wà lẹ́nu iṣẹ́ láti tètè bù ú gbọ́ wípé nǹkan báyìí ti ń ṣẹlẹ̀ nínú ibi tí wọ́n kó wọn sí. Ní kété tí wọ́n gbọ́ eléyìí ni wọ́n gbé Ṣèyí lọ sílé ìwòsàn eléyìí tó wà ní Ìjàyè táwọn sì Ìjàyè General Hospital Abẹ́òkúta. Wọ́n ní níbẹ̀ ni wọ́n ti ń ṣe ìtọ́jú fún un lọ́wọ́lọ́wọ́ àti òun àtàwọn tí wọ́n gé jẹ láti lè má jẹ́ kí wọ́n kó àrùn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá fìdí ìròyìn náà léde síwájú sí, wọ́n ní ẹnu ibi tí Ṣèyí ti ń gba ìtọ́jú ló ti jẹ́ Ọlọ́run ọba nípè. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà wá ń fi sílẹ̀ wípé níbo ni àwọn oníròyìn ti wá rí wípé inú ọgbà eléwéran ni Ṣèyí kú sí. Ṣèyí ò kú sínú ọgbà eléwéran o, Ṣèyí kú sílé ìwòsàn eléyìí tó jẹ́ ti ìjọba yẹn ní Ìjàyè ni. Ìdí rèé tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe wá ń fi ọ̀rọ̀ léde wípé gbogbo àwọn tí wọ́n kọ ìròyìn wípé Ṣèyí ó kú sílé iṣẹ́ ọlọ́pàá yẹn léléwéran, wọ́n ní òfegè ní ìròyìn náà nítorí wípé Ṣèyí kò kú sílé iṣẹ́ ọlọ́pàá léléwéran Ìjàyè General Hospital ní Ṣèyí tó jẹ́ Ọlọ́run ọba nípè sí níbi tó sì ti ń gba ìtọ́jú ni. Ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá yẹn SP Ọmọlọ́lá Odùtọ́lá ó wá ń fi àkókò irọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ ará ìlú láti kọtí ikú sí ìròyìn kan tí wọ́n fi léde tẹ́lẹ̀ wípé ẹni tí ó jẹ́ afurasí náà ó kú sínú ọgbà ọlọ́pàá. Ó ní kì í ṣe inú ọgbà ọlọ́pàá ló kú sí o, níbi tó ti ń gba ìtọ́jú, kódà òun àtàwọn tó kù tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ kó tó di wípé Ṣèyí ó kú sí ilé ìwòsàn ìjọba tó jẹ́ ti Ìjàyè. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ti sọ̀rọ̀, wọ́n ní ọwọ́ àwọn ti bá àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn tí wọ́n jẹ́ alọ́kólóhunkígbe eléyìí tí ọwọ́ àwọn tó ní agbègbè Òde. Àwọn á tẹ̀síwájú, wọ́n ní ṣe rí àwọn ọ̀daràn ló jẹ́ wípé onírúurú àwọn ohun ìjà làwọn gbà lọ́wọ́ wọn. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe sọ, wọ́n ní ìtẹ̀síwájú àti ṣe ìwádìí àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń da àlàáfíà agbègbè kan tí wọ́n pè ní Òde Rẹ́mọ Ìpara Rẹ́mọ láàmú, tí wọ́n sì ń fipá bá àwọn ọmọ tí wọ́n jẹ́ obìnrin akẹ́kọ̀ọ́ sùn ní agbègbè náà. Ní báyìí ọwọ́ ti tú àwọn èèyàn eléyìí tí wọ́n ń da agbègbè náà láàmú, pàápàá jùlọ eléyìí tí jẹ́ pé wọ́n jẹ́ kí ilé ẹ̀kọ́ eléyìí tó jẹ́ Gateway Polytechnic tó wà níbẹ̀ kó ní àlàáfíà. Gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá yẹn CP Alámùtú Abiodun Mustapha ṣe fi ọ̀rọ̀ náà léde wípé máa yìnbọn ní agbègbè ilé ẹ̀kọ́ gbogbo nìṣe tó jẹ́ Gateway Polytechnic tó wà ní Sápàdé yìí ló ti ń jẹ́ nǹkan tó jẹ́ pé ó ń kan lemọ́lemọ́. Wọ́n ní ìdí rèé tí iléeṣẹ́ ọlọ́pàá ò ṣe sùn tí wọ́n ṣe bọ́ síta pẹ̀lú àwọn èèyàn wọn láti ṣe ìwádìí kí ló lè fà gan tí ò fi sí ètò ààbò tó fẹ́ẹ́ fẹsẹ̀ múlẹ̀ dáadáa ní àwọn agbègbè náà. Wọ́n kàn sí àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ elétò ààbò mìíràn láti ṣiṣẹ́ pẹ̀lú ara wọn láti lè wá àwọn tí wọ́n da agbègbè náà láàmú. Ní ẹ̀yìn ọ̀rẹyìn ni wọ́n rí àwọn ọ̀dọ́ kan lórí ọ̀kadà eléyìí tí ó jẹ́ agbègbè Òde Rẹ́mọ Ìpara Rẹ́mọ níbi tí wọ́n ti ń dúró tí wọ́n ti ń wo àwọn ọkọ̀ tó ń lọ tó ń bọ̀ lójú òpópónà ni wọ́n ti rí wọn wípé àwọn eléyìí wọ́n ní furasí kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí wọn pẹ̀lú ọ̀kadà ni wọ́n ní wọ́n wà o. Gbogbo ìgbìyànjú láti jẹ́ kí wọ́n sálọ ló jẹ́ wípé ó bọ́ sí pàbó. Lẹ́yìn ọ̀rẹyìn iléeṣẹ́ ọlọ́pàá láwọn ti rọ́wọ́ tó Taiwo Ọ̀rẹ́dọ̀yìn ìyẹn ọmọdún 27, Taiwo Kuti ọmọdún 35, Fọlọ́run Ṣọ́ Saheed ọmọdún 36 pẹ̀lú gbogbo àwọn ohun ìjà lọ́wọ́. Wọ́n ní gbogbo àwọn wọ̀nyí ló jẹ́ pé Ìsàrà Rẹ́mọ ni wọ́n ti wá. Àwọn ohun eléyìí tí ó ní ṣe pẹ̀lú ìbọn àti àwọn ẹ̀tù rẹ̀ ni wọ́n bá lára wọn. Ní báyìí wọ́n ti wà ní iléeṣẹ́ ọlọ́pàá, wọ́n sì ti ń fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú wọn, wọ́n sì ti ń wò lákọlò ọlọ́pàá báyìí. Lẹ́yìn ìgbà tí àwọn méjèèjì padà dé láti ọgbà ẹ̀wọ̀n eléyìí tí wọ́n ní kí wọ́n wà, ìyẹn Naira Marley àti Sam Larry, ìgbà àkọ́kọ́ rẹ̀ tí wọ́n ṣe fọ́nrán léde o láti lè jẹ́ kí àwọn ayé tún rí ojú wọn padà.
gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀ lónìí. Wọ́n ní sẹ́rí Naira Marley àti Sam Larry yìí ló jẹ́ wípé wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n ti mú wọn sí àhámọ́ lórí ikú Mohbad, òun ni ó jẹ́ wípé ìgbà àkọ́kọ́ rèé láti ìgbà náà wọ́n tó máa ṣe fọ́nrán ara wọn léde, eléyìí tí wọ́n ní wọ́n ti gba onídùúró wọn tẹ́lẹ̀ láti lè wá máa jẹ́jọ́ láti lé, bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ náà ṣì wà nílé ẹjọ́ o. Wọ́n á ní láti ìgbà eléyìí tí wọ́n ti fi wọ́n sí àhámọ́ tí wọ́n sì ti fi wọ́n sílẹ̀ nígbà náà, ẹnikẹ́ni nínú wọn ò tí ì ṣe fọ́nrán míì síta. Ṣùgbọ́n nínú fọ́nrán eléyìí tí Sam Larry ṣe, a gbọ́ pé tí ẹnìkan Zino ló ti ń kì í Sam Larry wípé ààrẹ ààrẹ ààrẹ, gẹ́gẹ́ bí wọ́n ṣe wá fìdí ọ̀rọ̀ náà léde. Wọ́n ní láti ìgbà yẹn àwọn méjèèjì ò mà tí ì ṣe fọ́nrán léde, ṣùgbọ́n ní báyìí wọ́n ti fojú ara wọn síta o, yẹn lẹ́yìn ìgbà tí iléeṣẹ́ ọlọ́pàá ti gbé wọn lórí ikú Mohbad. Ẹ dẹ́kun àti máa ka ọkọ fún mi o, tí kẹta ò bá ṣeé ṣe wọ́n tún fẹ́ lòmíì. Ta ló ń sọ eléyìí? Òṣèré gbajúgbajà kan mà ló ń sọ eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Láìdé Bákàrè. Ó ti búra fi Ọlọ́run ọba ṣẹ̀rí wípé gbogbo ẹ̀yin oníròyìn tí ẹ kàn ń gbé yìí sọ yìí lórí ẹ̀rọ ayélujára, tìyín lẹ̀ ń sọ bó bá ṣe wù yín ní kẹ́ ẹ ṣe kà á. Èmi ní tèmi òun wáyé ẹnìkan, ayé ara mi ni mo wá. Ṣé ẹ rí ìgbéyàwó ẹlẹ́ẹ̀kẹta tí mo gùn léyìí, tí ò bá tún lọ dáadáa wọ́n tún fẹ́ lòmíì. Ó ní kí ló dé gan táwọn kan tiẹ̀ jókòó síbì kan tẹ́ ẹ máa pe ọkọ fóun bí ẹni wípé ṣe lòun ò ní ìtẹ́lọ́rùn, kò sẹ́ni tó mọ ohun tójú òun kojú, kò sì mọ bó ṣe ṣẹlẹ̀ lára òun, torí òun ní nǹkan ń ṣe òun, sì lòun mọ bó ṣe ń ṣe òun. Ẹ dẹ́kun àti máa ka ọkọ fún mi, nítorí pé mi ò wáyé yín, ayé tèmi gangan ni mo wá. Nígbà tí àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ rẹ̀ sì fi ọ̀rọ̀ léde tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé Láìdé Bákàrè ṣó rọ́kọ eléyìí tó fẹ́ yìí náà ní òjẹ́ eléyìí tí ó fẹ́ gbẹ̀yìn, kì í ṣe tikú kì í ṣe tàrùn, torí eléyìí yóò tọ́jú rẹ̀ dáadáa, ẹ sì bára yín kalẹ̀ dọjọ́ ogbó. Níbẹ̀ ni ó ti wá ń sọ wípé onílòtítọ́ àti lódodo wípé mo fẹ́ ṣe ìgbéyàwó, ọjọ́ sì ti wà ńlẹ̀ báyìí, yẹn eléyìí tá a ti mú ọjọ́ kejì oṣù kejìlá ọdún 2023, yẹn ní ibì kan tí wọ́n pè ní Amore Garden Lekki Phase 1. Ibẹ̀ la ó ti ṣe ní nǹkan bíi aago 5 gan-an ni. Ó ní bó tilẹ̀ jẹ́ pé ìpéjọpọ̀ kékeré wà ńbẹ̀ díẹ̀ náà la ó fi ṣe. Ó ní ṣùgbọ́n lábẹ́ bó ti wù kó rí, tí eléyìí ò bá ṣe dáadáa òun yóò tún fẹ́ lòmíì. Ó ní torí ìgbésí ayé tòun ni. Ó wá tẹ̀síwájú. Ó ní gbogbo ẹ̀yin afẹ́nifẹ́re, ẹ̀yin oníní dídùn, ẹ̀yin tó jẹ́ wípé gbogbo arére báyọ̀ lẹ́yìn. Ó ní inú mi yóò dùn láti gbà yín lálejò, yẹn ní ọjọ́ kejì oṣù kejìlá ọdún 2023, yẹn ní Amore Garden Lekki Phase 1 ní aago 5 yẹn gangan ni. Níbẹ̀ láti ṣe tẹ̀rí tó yàyà báyìí ni wọ́n fi máa kí yín káàbọ̀. Láìdé Bákàrè ló ń fọ rere eléyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti fi ọ̀rọ̀ léde fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ṣe rí ètò ààbò, ó wà lọ́kàn mi gidi gan láti lè dáàbò bo gbogbo àwọn tó wà lórílẹ̀-èdè Nàìjíríà àti dúkìá àti ẹ̀mí kálukú. Ó ní ìyẹn àgàgà oníṣẹ́ wárí ìpèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu fáwọn ọ̀dọ́ wa láti ríṣẹ́ ṣe, ó tún jẹ́ ohun tó ń mú mi lọ́kàn. Mo fẹ́ kí gbogbo àwọn olókoòwò náà kí wọ́n wà láyé ara wọn, kí wọ́n máa rí ṣe. Ó ní àwọn olókoòwò eléyìí tí ó dókòwò sórílẹ̀-èdè Nàìjíríà náà, ó ní gbogbo ẹ̀ ni mo fẹ́ mójútó. Ó ní mo fẹ́ ṣe ìrónilágbára lọ́pọ̀ yanturu. Ó ní gbogbo eléyìí ló wà nínú ìwòye àti ohun tí mo ti ní lọ́kàn láti ṣe o nínú ètò ìṣúná ọdún 2024, gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe sọ. Eléyìí lónìí ọjọ́rú Wednesday lólùlú lẹwa l'Àbújá, níbi tó ti ná ìwé ètò àbá ìṣúná owó fún ọdún 2024, gẹ́gẹ́ bí ó ṣe wá sọ. Ó ní nínú ètò àbá ìṣúná ọdún 2024 yìí, àwọn fi ìrónilágbára léyìí tó pọ̀ sí, pàápàá láti mójútó àwọn ògo wẹrẹ wa, láti lè jẹ́ kí kálukú kó wà lálàáfíà, kẹ́ni tó ń ṣiṣẹ́ kó ríṣẹ́ rẹ̀ ṣe, kó sì rówó ayọ̀ pa. Gbogbo àwọn tí wọ́n wáṣẹ́ kí wọ́n lè ríṣẹ́. Ó pọ̀ ohun tí a kó sínú ètò ìṣúná eléyìí tó jẹ́ ti ọdún 2023. Ikú wọn ní kò dá ọjọ́, àrùn wọn ní kò dóṣù, kọ́lọ́run bá jọ̀ọ́ tó kù kọ́dún 2023 kó parí. Kó má fi wá tilẹ̀kùn ọdún yìí tọmọ tọkọ tìyàwó àti ti bubi tá a ru ewéré tá a ta gbogbo dé ni o. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń wọlé ní yàjóyàjó, wọ́n ní àwọn agbébọn kan tí ẹnikẹ́ni kò tiẹ̀ fura sí tí kò sì mọ̀dí bí a ṣe ń sọ ìròyìn yìí ló jẹ́ wípé wọ́n ti pa ọ̀kan nínú òṣìṣẹ́ ìjọba eléyìí tó jẹ́ ọ̀gá lẹ́ka tó ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú owó, ìyẹn owó ìná yẹn ní ìpínlẹ̀ Ògùn, tí wọ́n porúkọ ọkùnrin náà ní Ọ̀gbẹ́ni Taiwo Oyèkánmi. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní àwọn agbébọn tí ẹnikẹ́ni kò mọ̀ lónìí ọjọ́rú Wednesday ló jẹ́ wípé wọ́n ṣàdédé dùbú ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Taiwo Oyèkánmi yìí, eléyìí tó jẹ́ ọ̀gá lẹ́ka eléyìí tó ń rí sí ọ̀rọ̀ owó yẹn ní òkè mọ́sọ̀ yẹn lọ́fíìsì tó jẹ́ ti gómìnà gangan. Ọ̀gbẹ́ni Taiwo Oyèkánmi ní ìwádìí jẹ́ kó yé wa wípé lórí bíríìjì márosẹ̀ ti NNPC ní Abẹ́òkúta, òun ló jẹ́ pé àwọn agbébọn tí ẹnikẹ́ni kò mọ̀ yìí ni wọ́n dùbú rẹ̀ lọ́nà tí wọ́n sì yìnbọn fún un lójú ẹsẹ̀.
wọ́n ní Oyèkánmi Taiwo yìí ló ń bọ̀ láti ilé ìfowópamọ́ láti lọ gba àwọn owó kan sọ́wọ́ ní ìbámu pẹ̀lú ètò ìṣúná eléyìí tí gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dapo Abiodun yóò ṣe ní ọ̀la ọjọ́bọ̀ Thursday yìí. Ìdí rèé tí ó ṣe lọ sílé ìfowópamọ́ láti lọ gba owó, ṣùgbọ́n tí àwọn agbébọn tí ẹnikẹ́ni kò tíì mọ̀ báyìí tí wọ́n dùbú rẹ̀ lọ́nà tí wọ́n sì yìnbọn fún un. Gbogbo ìgbìyànjú láti gbé lọ sí ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba tá a mọ̀ sí Ìjàyè State Hospital ìyẹn ló jẹ́ wípé wọ́n ní nígbà tí wọ́n gbé débẹ̀ ní àwọn tí wọ́n jẹ́ olùtọ́jú aláìsàn jẹ́ kí ó yé àwọn tí wọ́n gbé wá wípé ọ̀gbẹ́ni tí orúkọ rẹ̀ ń jẹ́ Oyèkánmi Taiwo yìí tó jẹ́ ìyẹn Director of Finance and Accounts fún iléeṣẹ́ ọba pàápàá fún gómìnà ìpínlẹ̀ Ògùn ìyẹn Ọmọọba Dapo Abiodun ni wọ́n sọ wípé ó ti jẹ́ Ọlọ́run bá nípè kọ́lọ́run bàjẹ́ kó má jẹ́ ká kú sóko wá nǹkan jẹ ni kọ́lọ́run kó dẹlẹ̀ fẹ́ni rẹ̀. Ìròyìn àṣálẹ́ òní ju báyìí lọ láti ìkànnì Ajera Malifa TV. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́yìn darapọ̀ mọ́ wa, ẹ hàn notification button, ẹ subscribe sí channel yìí, ẹ bá wa share, comment ká lè láǹfààní láti gbádùn ara wa síwájú sí torí àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Ó dàárọ̀ wọ̀ kọ̀ọ̀kan láàjì lágbára náà bá tí sì gbẹ́bí tá a tún fi nípàdé ànígbọ́lá burú síra wa o. Àmì àṣẹ Èdùmàrè.